sí fún mi. Let me call this number 80. Bí bàbá náà ṣe wú nìyẹn o. Bàbá bá wú lọ wú bọ̀. Bàbá máa wú o. Ìwé wà lọ́wọ́ bàbá títí dé ni. Apart from that, ọmọ yẹn náà ó ní many wọn nígbà tá a wá kúrò. Tó ní tó kó sọ́wọ́ wọn torí pé ńgbà yẹn wọ́n bìlí pé ojú mi ń tó àwọn kan dẹ̀ wà tó bìlí pé without èmi wọ́n lè finish ẹ̀. Ọlọ́run jọ̀ọ́ kó lọ rẹ́sì sọ ẹ̀. Tọ́lọ́run bá wà pẹ̀lú wa bí mo ṣe wà ń bẹ àti bí mo ṣe máa ń sọ̀rọ̀ gbogbogbò wọn ò lè kọ́ńkà ẹ̀. So àwọn tó fẹ́ kọ́ńkà ẹ̀ tó bá dẹ̀ ti comply pẹ̀lú àwọn tó fẹ́ kọ́ńkà ẹ̀ tó lọ fight ẹni tí ò yẹ kó fight tó lọ fi ọ̀tá ṣe ọ̀rẹ́ tó lọ fọ̀rẹ́ ṣọ̀tá. Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ n fọ̀tá ṣọ̀rẹ́ o, má jẹ́ n fọ̀rẹ́ ṣọ̀tá o, ṣàánú mi o. I want to show you. I want to show you. I will show you something. I want to show you. So torí tó bá ń sọ̀rọ̀ sí wọ́n lè rò bóyá ṣe ló ń purọ́. Facebook jẹ́ kí n ibi tó ń fi mò ń bọ̀. But ọ̀fíìsẹ̀ mo rí pé wọ́n lọ ń ṣe fẹ́ǹsì sí o. Wọ́n ṣe fẹ́ǹsì sí. Mo dẹ̀ ṣe ní kí doyin ẹ jẹ́ n fi wọ̀nyí. Okay, I will check this one. Let me change this. Torí àwọn èèyàn lè rò bóyá wọ́n parọ́. Ẹ jẹ́ n fi wọ̀nyí látẹ̀yìn. Hold on. I want to show you. You can see. Sherry. So kàn lè mọ̀ pé confirm ni mo lọ sí wọ́n lọ bẹ̀. So ṣẹ́tìrì mi ìfẹ́ fi hàn púpọ̀ ṣẹ́tìrì. Mi ìfẹ́ fi nọ́mbà kan wà ńbẹ̀. Let me put the number. People have to see the number. Nọ́mbà tó kọ sí ara ilé yẹn. Nọ́mbà tó kọ sí ara ilé yẹn. Ń bọ̀ ìfẹ́ kan rí gbogbo surroundings ẹ̀ ó ti ilẹ̀ yẹn is about 2 plots or so. Ń bọ̀ nọ́mbà tó kọ sí ara ilé yẹn. Ṣé rí nọ́mbà tó kọ sí ara ilé yẹn? Wọ́n ní this land is for sale. Ṣé ti gbọ́? Ọ̀rọ̀ tí wọ́n kọ yìí Ṣọlá ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí fún mi. You see? Now nọ́mbà tó wá fi sí rèé. Ṣé rí nọ́mbà yẹn? Ilẹ̀ yẹn nìyẹn o. Nọ́mbà tó fi sí yẹn ó nìyẹn o. Ẹ jẹ́ wá fún yín, ẹ jẹ́ wá pe nọ́mbà yẹn fún yín. Ẹ jẹ́ pé torí mo pe nọ́mbà yẹn lánàá. Ẹni yẹn ṣe kábàkàbà. Ó ló máa pè mí padà lénìí. 9 4 3 3 6 1 3. The client you are trying to reach is not available at this moment. Please try again later. 1B1. Toluwanimi. The client you are trying to Toluwanimi. reach is not available What at if this moment. do you have Please try your again grandpa's later. number? The other day you call him now. You didn't save it? On my phone? Yes. I think so. You save it. I think so. I think I should also save it on my phone. See if I get it from you. You got it for me, but I'm looking for it. I didn't find it on my phone. I can pause it for a second. You can check it for me. Which one you want to post your phone? Mhm. Okay. It can be paused. Okay, you know what? The YouTube has to got the full gist. Okay, if you full I'm getting out of this YouTube now. So YouTube, if you don't get the something again, okay. Okay. Let's bring it here instead. Huh? Can I bring it here instead? Okay, I should bring it here, but you should just post it in a minute.